A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣèlérí àtúbọ̀tán tó burú fún gbogbo àwọn tí kò fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè tí wọ́n ń da àlàáfíà orílẹ̀-èdè láàmú. Ó ní ìṣèjọba rẹ̀ ti gbìyànjú nídìí gbígbógun ti ìwà dàlúrú àti ajínigbé nípasẹ̀ ìpolongo pẹ̀lú iṣẹ́ takuntakun àwọn agbófinró, bí ó ti sọ wípé àwọn kò ní rẹ̀wẹ̀sì lórí gbígbógun ti àwọn ọ̀tá orílẹ̀-èdè. Tinubu sọ èyí nígbà tí ó gba àlejò àwọn adarí Afẹ́nifẹ́re ní ilé agbára ìlú Àbújá lánàá. Àwọn aṣojú ní adarí Afẹ́nifẹ́re Pari Benfasaranti, Ọba Olúfálàyé àti àwọn olóyè pàtàkì darí wá sí ilé agbára ìlú Àbújá. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Àjùrè Ngelale ni ó sọ àbájáde ìpàdé yìí di mímọ̀ nínú àtẹ̀jáde. Ìkéde Tinubu yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn ajìjàǹgbara tí wọ́n múra bí ológun pẹ̀lú ìhámọ́ra ogun ya wọ olú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti gbìyànjú àti ta àsíá sí inú ọgbà ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn alátìlẹyìn ajìjàǹgbara yìí ń wá ọ̀nà láti yapa kúrò lára orílẹ̀-èdè. Wọ́n ṣe àwáwí wípé wọn kò ṣe àǹfààní tó péye fún ilẹ̀ Yorùbá, wípé bí àwọn bá wà lábẹ́ ìṣèjọba mìíràn tí wọ́n pè ní Yorùbá Nation, ìgbáyégbádùn yóò di ìrọ̀rùn. Ṣùgbọ́n lánàá ni Tinubu ṣèlérí láti mú kí orílẹ̀-èdè jẹ́ ọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ilé ìfowópamọ́ àgbà CBN Ọláyẹmí Kàdóso ti sọ lánàá wípé CBN kò dáàbò bo owó náírà pẹ̀lú àfipamọ́ owó ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Nations Foreign Reserves. Kàdóso sọ èyí nígbà tí ó ń ṣe àwíjàre lórí bí owó ìpamọ́ orílẹ̀-èdè ṣe ń dínkù bí owó náírà ṣe ń gbópọn sí i tako owó dọ́là ní ọjà pàṣípààrọ̀. Èyí ló mú kí àhesọ bẹ́ sílẹ̀ wípé CBN ló ń kó owó ìpamọ́ síta láti fi gbóríyìn fún owó náírà. Níbi ìpàdé IMF World Bank tó ń lọ lọ́wọ́ ni Kàdóso ti sọ wípé òun pẹ̀lú ikọ̀ rẹ̀ ti pinnu láti ṣàmójútó ọjà pàṣípààrọ̀ láàárín àwọn tó ń tà á àti àwọn tó ń rà á. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ wó ilé Ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá tí ó kéde wípé ilẹ̀ Yorùbá ti dá dúró. Ilé alájà kan yìí wà ní agbègbè Olúyọ̀lé ìlú Ìbàdàn. Nínú fídíò tí ó gbòde kan lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ṣe àfihàn wípé wọ́n wó ilé yìí lẹ́yìn tí àwọn agbófinró ṣe àwárí wípé wọ́n ń lo ilé yìí láti fi kó ohun ìjà olóró sí Ámórì. Ìròyìn jábọ̀ wípé inú ilé yìí ni Onítìrí Abíọ́lá ti ṣe àkàálẹ̀ fídíò. Lẹ́yìn èyí ni ó kúrò nínú ilé ọ̀hún kí ó tó fi àkàálẹ̀ ránṣẹ́ sí orí ẹ̀rọ ayélujára. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe alamí wípé afurasí tí ó ti na pápá bora yìí ń lo ọ̀kan nínú àwọn yàrá ìsàlẹ̀ ilé yìí láti fi tọ́jú ohun ìjà, aṣọ ológun camouflage, bàtà pẹ̀lú àwọn ohun mìíràn tí wọ́n ń lò. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí ẹni tí ó lè fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, ìjọba ìpínlẹ̀ ni a gbọ́ wípé ó ti gbẹ́sẹ̀ lé ilé ọ̀hún. Àwọn agbófinró pẹ̀lú àwọn agbaṣẹ́ṣe tí wọ́n wó ilé yìí nìkan ni wọ́n wà láyìíká ilé ọ̀hún. Apá kan ilé ọ̀hún ni wọ́n wó kanlẹ̀ tí wọ́n fi apá kan sílẹ̀ lóòrò. Èyí ń wáyé bí ọlọ́pàá ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ajìjàǹgbara ilẹ̀ Yorùbá 29 tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Àbámẹ́ta pẹ̀lú olú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ tí wọ́n sì fi ojú wọn ba ilé-ẹjọ́ lánàá. Àwọn afurasí wọ̀nyí ni wọ́n ń jẹ́jọ́ níwájú ilé-ẹjọ́ májísírèètì lórí ẹ̀sùn ìkọlù tí ó ba àlàáfíà ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ jẹ́. Ẹ̀sùn oníkókó 7 ni wọ́n fi kàn wọ́n ní ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Ìyángànkú, ìlú Ìbàdàn. Àwọn ẹ̀sùn mìíràn tí wọ́n tún fi kàn wọ́n ní níní ohun ìjà olóró nípamọ́ tí ó lè dá àìbalẹ̀ ọkàn sílẹ̀ láwùjọ. Ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni Kọmíṣánná ọlọ́pàá CP Adébọ́lá Hamzat tẹ́ pẹpẹ àwọn 21 tí wọ́n kọ́kọ́ mú. Lẹ́yìn èyí ni wọ́n rí àwọn 8 mìíràn ṣà sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Alhaji Yahaya Bello ti rọ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kí ó ṣe àyàsọ́tọ̀ ìwé ìfipámúni tí wọ́n ṣe takò ó arrest warrant nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Agbamòfin Abdulwahab Mohammed ni ó ti sọ fún adájọ́ Emeka Nwite wípé ilé-ẹjọ́ kò ní agbára láti fòǹtẹ̀lù irúfẹ́ àṣẹ bẹ́ẹ̀. Mohammed sọ fún adájọ́ Nwite nígbà tí wọ́n kọ́kọ́ pe ẹ̀sùn wípé kí àjọ EFCC fi ojú Yahaya Bello bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 19 tí ó dá lórí ìṣòwò kúmọkùmọ money laundering. Ìròyìn jábọ̀ wípé Ọjọ́rú ni adájọ́ Nwite pàṣẹ kí wọ́n fún àjọ EFCC ní ìwé ìfipámúni arrest warrant láti lọ́ọ́ fi gbé Bello. Adájọ́ fi òǹtẹ̀ lù ú wípé kí wọ́n gbé Bello wá sí ilé-ẹjọ́ láti wá wí tẹnu rẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Èyí ló mú agbẹjọ́rò Mohammed rọ ilé-ẹjọ́ kí ó jọ̀wọ́ àṣẹ ìfipámúni nítorí síwájú àkókò yìí ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kogi ti dá EFCC lọ́wọ́ kò láti má mú Bello tàbí fi sí ìpamọ́ tàbí fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́. Ó ní àjọ EFCC tako ìgbésẹ̀ yìí ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn, wọ́n sì ti fi ọjọ́ sí ìgbẹ́jọ́. Mohammed ní àṣẹ ìfipámúni tí àjọ EFCC lọ gbà lójijì láti ilé-ẹjọ́ jẹ́ ìgbésẹ̀ láti sọ orí ilé-ẹjọ́ méjì papọ̀ mọ́ra wọn, ṣùgbọ́n agbẹjọ́rò àjọ EFCC Agbamòfin Kehinde Pinheiro kọ̀ láti gba ohun tí Mohammed sọ. Ó ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti rí i dájú wípé Bello farahàn ní ilé-ẹjọ́ níwọ̀nba ìgbà tí ó jẹ́ wípé gbogbo ìgbésẹ̀ tí àwọn gbé síwájú àkókò yìí ni àwọn kò ṣàṣeyọrí lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.